Alhaji Oríyọmí Hamzat Ọlọ́run ti gbèjà yín jà o, ẹ̀yin kọ́ lẹ máa gbèjà ara yín. Ẹ̀yin náà wo bí tẹ́ délé ní èèyàn kọ́ ló gbé yín débi Ọlọ́run ni. Wòlíì ni yín, ẹni Ọlọ́run ni yín. Níbi tẹ́ ẹ bá délé ní ẹni tó bá lẹ́ẹ̀mọ́ ṣe ẹni kó náà wá ṣe tiẹ̀, ẹni tó bá lẹ́ẹ̀mọ́ ọ̀rọ̀ ṣe ẹni kó wá sọ tiẹ̀, ẹni tó bá lẹ́ẹ̀ ń ṣe yẹn re ẹni kó ẹbí léèrè pé èèyàn mélòó ló ti ṣe oríire lára tiẹ̀, ẹni tó bá sọ pé ẹ̀ ṣe é da ẹbí léèrè pé nu mọ̀lẹ́bí nu fámìlì bàbá ẹ̀ fámìlì ìyá ẹ̀ ẹni mélòó ló ti ṣe oore fún. Àgbàlá Gabriel lórí iṣu tí ọ̀rọ̀ Muyideen tó ṣẹlẹ̀ yìí àti tiyín lórí ẹ̀mọ̀ tó ti gba wọ́ọ̀dù sí i. Àwọn tí wọ́n fún yín láwọ́ọ̀dù yìí wọ́n ti gbó kọ yín tipẹ́, wọ́n dẹ̀ ti ń rí yín tipẹ́, òkìkí yín ti kàn dọ́dọ̀ wọn tipẹ́, àmọ́ wọn ò ronú páwọn fẹ́ fún yín lámì ẹ̀yẹ. Àmọ́ látara tí Muyideen tó ṣẹlẹ̀ yìí wọ́n mọ̀ wá gbé àwọ́ọ̀dù bá yín nílé, wọ́n mọ̀ wá fún yín lámì ẹ̀yẹ. Àmì ẹ̀yẹ tí wọ́n tún wá fún yín kì í ṣàmì ẹ̀yẹ lásán o, àmì ẹ̀yẹ tí ẹni tó jẹ́ gómìnà ìlú Ìbàdàn ó tó tún fọwọ́ sí ni, tí ó túmọ̀ sí pé ẹ ṣá máa dúpẹ́. Ayé ọpẹ́ ó yọlẹ̀ lórí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kódà. Eléyìí jẹ́ wàásí fún gbogbo wa. Téèyàn bá máa dọ̀yọ́ àbí téèyàn bá máa débi ọlà ojú èèyàn á rí tó kéèyàn tó débẹ̀. Téèyàn bá àdúrà yẹn bá fẹ́ gbà oríṣiríṣi àmì wò lọ́lọ́run lè gbé wá fún ẹ tàdúrà yẹn bá fẹ́ gbà. Tó bá ti ń tásìkò tí bùkátà ẹ fẹ́ bíyá ó máa láwọn àdánwò kéékèèké kan àbí ní ńláńlá tọ́lọ́run máa tì sí ẹ nítorí pé àdúrà rẹ tó fẹ́ gbà ni. Ìwọ tó ti ń ṣe àdúrà látàìmọye ọdún, ìwọ tó ti ń ṣe sàárà látàìmọye ọjọ́ tó ò tí ì rí àmì pé àdúrà yẹn fẹ́ gbà, jẹ́ kí n tètè já ẹ sí o. Tó bá tó àsìkò tádùá yẹn bá fẹ́ gbà Ọlọ́run máa gbé àdánwò kan wá bá ẹ. Tó bá wá gbé àdánwò yẹn dé má jẹ́ kẹ́mi rẹ̀ ó mì, kó o dúró ti Ọlọ́run ọba yẹn dáadáa. Ọlọ́run wàá fún àdéhùn tó ṣe fún ẹ á ṣẹ̀ṣẹ̀ wàá mú ṣẹ pé fa innama al-usri yusra, èmi lọ́ba tó ní ìnira máa fi ìnira kàn yín, bí n bá ti wá lè kó yín yọ nínú ìnira yẹn máa wá mú dẹ́kun wá. Ṣẹ́yìn náà ti wá rí sìn Àgbàlá Gabriel lẹ́yìn gbogbo awuyewuye lórí ọ̀rọ̀ Muyideen. Ọlọ́run máa padà dá yín láre, Ọlọ́run tún dá yín lọ́lá, wọ́n tún fàmì ẹ̀yẹ, wọ́n tún fi ṣe yín lóore. Ẹ ṣáà máa dúpẹ́ náà ni o. Ẹwọ́n máà nìkan tó jáde tó pe rẹ̀ ní pásítọ̀ tó sọ̀rọ̀ tó lẹ́ ẹ̀nàún náà rí ẹ máa tìrìtì ohun ẹ ṣe gbá ẹ ṣàwo. Ó mà ṣe mí láàánú, ó dẹ̀ yẹ tó yà mí lẹ́nu púpọ̀ pé mo padà rí máà nìyẹn náà tó náà padà wá dọ̀bálẹ̀ tó padà tún bẹ̀ tó ní àtijẹ àtimu ló mò ń ṣe gbogbo ohun tóun ṣe. Bọ́lọ́run bá ti gbé ìjà ẹ̀dá kí lÓlúwa ẹ̀ tún bínú sí. Bọ́lọ́run bá ti gbé ìjà ẹ̀dá kí lÓlúwa ẹ̀ tún bínú sí. Ọlọ́run ṣáà ti gbèjà mi jà. Alhaji Oríyọmí Hamzat Ọlọ́run ti gbèjà yín, ẹ má gbèjà ara yín o. Alhaji Oríyọmí Hamzat Ọlọ́run ti gbèjà yín, ẹ má gbèjà ara yín. Ọlọ́run ti ṣàánú yín púpọ̀ gan. Ọlọ́run dá yín wá sáyé, ó ní reason tọ́lọ́run fi dá yín wáyé o. Kò dẹ̀ sí ìdí kan tọ́lọ́run fi dá yín wáyé tayọ tẹ́ ń ṣe yẹn o. Alhaji Oríyọmí Hamzat, ìdí tọ́lọ́run fi dá yín wáyé ni tẹ́ ń ṣe yẹn. Wàláì ẹni Ọlọ́run mọ̀ nìyí. Kódà a lè pè yín náà lánàbí ibì kan, nítorí pé kí ni iṣẹ́ tá a bá fi rán igúnnugún ẹyẹ àṣà ò lè jẹ́. Iṣẹ́ tẹ̀ ń jẹ́ yìí kì í ṣe nìkan lẹ̀ ń jẹ́ fún, kì í ṣe ni méjì, kì í ṣe ni mẹ́ta, kì í ṣèdílé kan, kì í ṣèdílé méjì. Ẹ ti ń jẹ́ṣẹ́ yìí náà bọ̀ ó mọ̀ ti tójọ́ mẹ́ta. Kódà ẹ má jẹ́ àtàrà wa ajura wa lọ nínú ayé tìjàkadì kọ́ kó tó di pé gbogbo ayé mọ Àgbàlá Gabriel. Ojú wa làgbàlá Gabriel ṣe bẹ̀rẹ̀ ọ́zù yìí, ló ṣe bẹ̀rẹ̀ ìmọ̀ ṣàánú yìí. Ẹ má jẹ́ àtàrà wa o. Tí ọlọ́yọ̀ bá wọ short nika ó mẹgbẹ́ bá bẹ́ẹ̀ ni tóun ṣe. Oríyọmí ti wà nínú ayé, Oríyọmí ò kéré. Aláàjì náà sọ nínú fídíò wọn kan tí mo repost lénìí, wọ́n ní ṣé Oríyọmí wá kéré nínú ayé ni. Ẹ jẹ́ káwa náà bira wa lóòótọ́, ṣé Oríyọmí kéré nínú ayé ni?
Oríyọmí ò kéré nínú ayé lóòótọ́, bẹ́ẹ̀ ni òtítọ́ ni, nítorí pé kí ni ọjọ́ àbókí Oríyọmí Hamzat ó ti pẹ́ ní Sábó. Ọjọ́ àbókí wọn ti pẹ́ Sábó. Lóòótọ́ lójú wọn ti lugi, ó ti lu ọ̀pẹ̀ lórí pé wọ́n ń ṣàánú, lórí pé wọ́n jẹ́ freedom fighter, lórí pé wọ́n ń gba ẹ̀tọ́ ọmọ àwọn èèyàn, wọ́n ń gbẹ̀tọ́ èèyàn fún wọn. Alhaji Oríyọmí Hamzat, ẹ̀bẹ̀ lèmi fẹ́ bẹ̀ yín bàbá, ẹ jèbùrẹ́ o, ẹ jèbùrẹ́, ẹ jèbùrẹ́. Kò lè ṣe kó má rí báyìí. Ìyẹn máa ṣoore ńgbà míì kó dibi, ìyẹn á dẹ̀ ṣe bí ńgbà míì ó tún lè padà já síre. Lọ́kàn ẹni tó ṣe bí yẹn yóò wá máa wò pé ibi dẹ̀ ni mo ṣe o, kí ló dé táwọn èèyàn tí wá ń kí mi báyìí, ó tún já síre lọ́dọ̀ tiẹ̀ nìyẹn. So Alhaji wa Oríyọmí Hamzat, ẹ lè gbèjà ara yín. Níjọ́ tí ẹ̀dá bá ti dúró ní dúró wípé òun fẹ́ gbèjà ara òun, níjọ́ náà lọ́ba mi òkè ó wàá fọwọ́ lẹ́rán, yóò wá máa wò ó ipò ó dáa náà ṣó lè dájà rẹ̀ gbè, ó dáa náà máa gbé jẹ́ kí n dáwọ́ tèmi dúró. Ọlọ́run ó wàá wò ó, yóò àfọwọ́ lẹ́rẹ́, yóò mọ gbogbo ẹni bẹ́ẹ̀. Alhaji wa Oríyọmí Hamzat, ǹjẹ́ ẹ lè dá ìjà ara yín gbè? Bọ́tí kọ́kọ́ ni mo fẹ́ kó yé yín ẹ̀yin méjèèjì, àtàgbàlá Gabriel àti Alhaji Oríyọmí, mo fẹ́ yẹ kí nǹkan kan ó yé yín dáadáa. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ di nǹkan yín mú, kẹ́ ẹ fi sọ́wọ́ sí, ẹ dákun mo bẹ̀ yín, ẹ má fi jẹun o. Ṣẹ́rí igi tó bá dáa tó dúore tó ṣe èso ore nínú igbó, òun lọmọ aráyé ń ṣe kíni, òun lọmọ aráyé máa ń lẹ́kọ̀ọ́ mọ́. Ànábì ní manikhafa alasukuti lamiyakun ni abadan. Gbogbo ẹni tó bá ń dúró ní dúró wípé kí lágbájá ó má bú mi, kí tàmẹ̀dù ó má bú mi, kí làkàṣègbè ó má sọ̀rọ̀ sí mi, ẹnìkan kò lè bú mi kó mú jẹ gbé. Irú ẹni bẹ́ẹ̀ ò ní débi tí ń lọ, irú ẹni bẹ́ẹ̀ ò ní gúnlẹ̀ ayọ̀, kò ní gúnlẹ̀ síbi rè. Ẹni tó ń lọ ìrìn àjò, níjọ́ tó bá ti jẹ́ ni tí ò lámojú kúrò ní, kò ní tètè débi tó ń lọ. Ìrìn àjò ló ń lọ, ó pàdé èèrà lọ́nà, ó fẹ́ mu, ó múgi lọ́nà, wọ́n ń jà lọ́nà, ó dúró wòran. Ọ̀rọ̀ tí ó kọ́ ẹ ó dá sí lójú ọ̀nà, ẹnìkan bú ẹ olóò máa fún un lésì, lágbájá ta ipò sí ẹ lára, oníwọ náà máa ṣe tiẹ̀ padà, tó o sì níbi tó ń lọ, tó o bá ń tẹ̀síwájú láti máa ṣerú eléyìí, ó ṣeé ṣe kó takò ọ́, kọ́ ọ mọ́ lè tètè débi tó ń lọ o. Alhaji wa Oríyọmí Hamzat, àgbàlá Gabriel, ẹ ti rí ayé rí, ẹ ti máyé. Alhaji Oríyọmí, ẹ ti rí ìrírí ayé gùn gan. Níbi tó bá dé lọ́dọ̀ tiẹ̀ ni kò mọ̀, àmọ́ ìrírí ayé ó gùn púpọ̀ gan. Alhaji Oríyọmí Hamzat, gẹ́gẹ́ bí làákàyè àgbàtẹ́jẹ́, ẹ ti rí ẹ̀kọ́ nínú ayé púpọ̀. Mi ò expect kí àwọn kan ó sọ̀rọ̀ sí yín lórí social media, kọ́rọ̀ náà wá ká yín lára débi pé mò ń bọ̀ wá fèsì. Alhaji Oríyọmí Hamzat, igi tó bá tọ́ nígbó tó bá léso re lórí, òun láyé ń ṣe kí ni, láyé ń patronize ẹ̀, òun láyé máa ń lẹ́kọ̀ọ́ mọ́. Ẹ̀yin náà ẹ jẹ́ ká wọnú igbó lọ. Béèyàn bá wọnú igbó tó bá rí igi tó ní máńgò lórí, tí máńgò orí àwọn máńgò igi máńgò ní wọ́n tó bẹ́yà bíi 4 àbí 5 tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn lọ, tí gbogbo wọn dẹ̀ ṣe èso lórí. Ẹ má jà tanra wa, èyí tó bá sí èso tí èso tiẹ̀ bá pọ́n, ìdí igi yẹn lẹ ti máa rí àwọn èèyàn. Gbogbo àwọn tó kù àwòmọ́jú láyé ó máa wò wọ́n. Ìdí táyé fi ń wo àwọn igi tó kù yẹn ní àwòmọ́jú ni wípé èso orí wọn ò tí ì pọ́n. Ìdí tí wọ́n fi ń wo àwọn igi tó kù yẹn ní àwòmọ́jú ni wípé wọn ò tí ì ṣoríire nínú ayé, wọn ò tí ì jẹ́ èèyàn nínú ayé, wọn ò tí ì níláárí, wọn ò tí ì lórúkọ nínú ayé. Òun náà ní ó jẹ́ káyé ó máa wò wọ́n pé ta leléyìí. Igi tó bá wà, igi máńgò tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tó tóbi 6, 7, 8, ẹyọ kan ló wá ní èso lórí tí èso rẹ̀ pọ́n. Àwọn tó kù èso dúdú ló wà lórí ẹ̀. Ẹ má jẹ́ ká tanra wa, àtèmi àti ẹ, a ò ní yàdí igi máńgò dúdú o. Èyí tí ó ní èso tó pọ́n yẹn lórí, òun ni gbogbo wa máa lọ sí díẹ̀. In tó jẹ́ kí gbogbo wa dì mú Alhaji Oríyọmí Hamzat àti àgbàlá Gabriel,
ntí mo fẹ́ kẹ́ dìmú nìyẹn. Bẹ́ẹ̀ bá ṣe nǹkan kan lénìí báyé bá sọ̀rọ̀ sí yín ọ̀la apáyé yín dá ni o. Béèyàn bá ń bá mi jà máa wá wora mi pé ṣé láìfù mi dá ṣá, ṣé mo wà òkè nínú ayé. Ẹni tí ò bá wà òkè nínú ayé ayé ò lè bàjà. Ẹni tó bá wà òkè nínú ayé náà láyé ń bàjà. Ẹni tó bá ní láárí tí ò tọrọ jẹ tí ò tọrọ mu tí ò tọrọ ẹ̀wù wọ̀ bó ṣe ń lọ Amẹ́ríkà ló ń lọ London bó tó ń tà àti bó ti ń tà tí ìlú kan jáde ló ń bọ́ sí ìlú míì. Irú yín ni kẹ́ ẹ máa retí pé ayé ó bu yín, ayé ó sọ̀rọ̀ yín. Alhaji Oríyọmí Hamzat nígbà táyé tiẹ̀ wá bu yín tán sọ̀rọ̀ sí yín tẹ́ wá lẹ fẹ́ fèsì. Kí ni bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu tí wọ́n jẹ́ president wa Nàìjíríà kí ni kí wọ́n ṣe. Mo sọ lórí program mi kan rí mo bá ní gbogbo àwọn tí wọ́n bú bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu wọn nìkan máa ṣà àwa àti sáko Nàìjíríà á ti pọ̀ gan nítorí ńgbà tá à ń jà fún Yorùbá nation àtẹ̀sí ń jà fún náà dì sí yìí o àti ìkú lórí Yorùbá nation wa ibẹ̀ la ṣì wà orí freedom fighter wa yẹn náà ibẹ̀ náà la ṣì wà a lè kú òun bẹ́ẹ̀ ikú nìkan ló lè ní a mọ̀ pariwo Yorùbá nation mọ́ lópin ìgbà tí kú ò bá dẹ̀ ti pa wá we always shout that a need the òmìnira lẹ̀ bàbá tó bí wa lọ́mọ. Náà kí wá ni mo fẹ́ yọ lò nínú ọ̀rọ̀ yẹn ni wípé bí a ṣe bú bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu tó àwọn èèyàn kódà àwọn èèyàn bú àwọn tí wọ́n tajọ́ agitate ẹlòmíì náà ń jàgbé sára ẹlòmíì ni wọ́n ń tọ̀ sára ẹlòmíì bàbá ń datọ́ ẹlòmíì lọ́wọ́ bàbá ń gbọ̀n ẹlòmíì bàbá ń ṣe kíní kan bàbá èébú wo ni wọ́n fẹ́ bu yín tó fẹ́ ka yín lára irú ọ̀rọ̀ wo ni wọ́n fẹ́ sọ sí yín tó fẹ́ ka yín lára ó jẹ́ kẹ́ ẹ lè mọ̀ wípé ẹ yẹ kẹ́ ẹ mọ̀ wòra yín níwò ẹyin ni bá a bá da igba omi sára ẹyin wàláhì ṣe ló máa ń sàn kúrò lára ẹ yóò padà gbẹ náà ní omi kì í dúró lára ẹyin gbogbo ẹni tó bá ti ní láárí láyé èébú ò lè dúró lára yín náà kò ní ìdí kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ máa fèsì fídíò Alhaji Oríyọmí Hamzat tí mo wò ní àná tí wọ́n fi ìbínú jáde tí wọ́n sọ̀rọ̀ pé àbẹ́ ń ṣe èrè ni àbáyé yín tí ẹ fẹ́ bàjẹ́ ni àbí ṣe kinní kan ni ṣé wàá rí omi wá kéré nínú ayé ni bàbá wàláhì mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ ò ní ìdí ẹ̀ ọlá yín ti jù bẹ́ẹ̀ lọ oore tọ́lọ́run fún yín ti jù bẹ́ẹ̀ lọ àrísìkí tọ́lọ́run fún yín ó ti jù bẹ́ẹ̀ lọ dédé ipò tọ́lọ́run gbé yín sí ó ti jù bẹ́ẹ̀ lọ ó ti ju pé kẹ́ ẹ wá sórí social media pé ẹ fẹ́ wá mọ fáwọn kan lésì ẹ wo ọ̀gá mi Májàsọ́lá olóyè Sunday Igboho Ṣàwọn ọmọ Adéyẹmọ owó bàbá dámì nígbà gbogbo bí gbogbo ìgbà tó wà ní Kútọ́nù irú èébú wo ni wọn ò bú tán irú ọ̀rọ̀ wo ni wọn ò sọ sí tán irú orúkọ wo ni wọn ò pé tán kódà wọ́n ní dírámà oní tíátà ni wọ́n nípa aṣọ tó máa ń gbé sọ́rùn yẹn wọ́n láṣọ tíátà ni wọ́n ní kò ní nǹkan kan wọ́n lólóṣì ni kò sórúkọ tí wọn ò pé tán mélòó nínú wọn lẹ́rí kí Májàsọ́lá ní fóònù tó lè fi sọ̀rọ̀ lọ́wọ́ ó dẹ̀ ní òun náà dẹ̀ ọmọ pé bàdànjọ nìyí ẹ sì mèsì púpọ̀ òun náà mèsì ọ̀rọ̀ mélòó lẹ wá rí kí Májàsọ́lá ó jáde kó wá máa wá ṣépè fún nínú àbí kó wá máa sọ̀rọ̀ àgbàlagbà máa ń jìn sínú ni bàbá Oríyọmí Hamzat èmi fẹ́ bẹ̀ yín Ọlọ́run ò ní gbé yín ṣubú o ẹ ní ṣubú ẹ̀mí ẹ ò ní ṣubú ara àtẹ̀yìn àtàgbàlá Gabriel iyì lẹ jẹ́ fún wa ìdùnnú lẹ jẹ́ fún wa tá a bá ríru yín mẹ́wàá nínú gbàtà wà pàápàá jùlọ nínú ilẹ̀ Yorùbá ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mi ò ti da àìmọye ilé míì ní ìdùnnú ò bá ti wọ̀ tá a bá ríru Oríyọmí Hamzat tá a ríru yín ní Èkó tá a ríru yín lọ́ṣun tá a ríru yín ní Níṣà tá a ríru yín káàkiri gbogbo àwọn ìlú yẹn wàláhì tàálà ó ṣeé ṣe káàánú yẹn ti máa yíká díẹ̀díẹ̀ bá a bá ríru Àgbàlá Gabriel tá a ríru ẹ̀ nìbàdàn tá a rí lọ́yọ̀ọ́ tá a rí ní Èkó bá ó pọ́sibù kí ayé àwọn èèyàn tún ti dáa jù báyìí lọ mo fẹ́ kẹ́yìn méjèèjì orí níra yín níri pé ìránṣẹ́ Ọlọ́run ni yín. Alhaji Oríyọmí Hamzat ẹ̀dá kankan ò lè gbé yín ṣubú àfẹni tó bá fẹ́ ṣubú ẹ̀dá kankan ò lè fẹnu ẹ̀tẹ́ kàn yín àfẹni tó bá fẹ́ tẹ́ o ẹ̀dá kankan ò lè ní ẹ mọ́ déèyàn mọ́ àfẹni tó bá fẹ́ gbé rẹ̀ ṣubú tó bá fẹ́ fata sí rẹ̀ lójú. Àgbàlá Gabriel ilé tọ́lọ́run bá ti kọ́ kò sẹ́nìbọ̀dì tó lè wo ẹni tọ́lọ́run bá ránṣẹ́ bó tilẹ̀ òǹkọ́ta rẹ̀ ó pọ̀ tó yóò padà borí ọ̀tá ni. mo fẹ́ yẹ kẹ́ jẹ́ kí understanding ó wà láàrin ẹ̀yin méjèèjì níjọ́ tí Àgbàlá Gabriel tó lọ sí iléeṣẹ́ Àgídìgbo tó lọ bá Alhaji Oríyọmí Hamzat kì í ṣe oníkèéta èèyàn
kì í ṣe ẹni tó ń ṣe kéta yẹn. mo fọlọ́run bẹ̀yìn gbogbo ẹ̀yin fans ẹ má fojú kéta wò wọ́n. tẹ́ ẹ bá sọ wípé nígbà tí Oríyọmí rí Àgbàlá Gabriel ó sọ̀rọ̀ tó dáa nígbà tí ò sí ń bẹ̀ mọ́ ẹ o nǹkan báyìí ló tún wá padà wá sọ lẹ́yìn ẹ̀. mo fọlọ́run bẹ̀yìn ẹ jẹ́ ká jẹ́ ẹni tí ó mọ làjà ẹ má jẹ́ ká jẹ́ ẹni tí ó mọ dájà sílẹ̀. tá a bá rí àwọn àgbààgbà àwọn olóore ní ńláńlá àwọn bọ́lá ń ṣe gbé Oríyọmí kalẹ̀ yìí bọ́lá ń ṣe gbé Àgbàlá Gabriel kalẹ̀ yìí ó jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run ò gbé wọn kalẹ̀ lásán pílà kankan làwọn méjèèjì gbogbo àwọn méjèèjì ló yẹ ká máa ṣàdúrà fún kọ́lọ́ mọ́jọ́ ṣọ́kú àwọn méjèèjì ló yẹ ká máa ṣàdúrà fún kọ́lọ́ mọ́jọ́ parun. Ọlọ́run yọ Oríyọmí nínú mùsùlùmí Ọlọ́run yọ Àgbàlá Gabriel nínú kìrìsìtẹ́nì wọ́n wá jọ ń ṣiṣẹ́ tó bára wọn mu wọ́n wá jọ ń ṣiṣẹ́ tó jọra wọn wọ́n jọ ń ṣàánú àwọn èèyàn wọ́n jọ ń dúró táwọn èèyàn wọ́n jọ ń gbé àwọn tó ti ṣubú tó tiẹ̀ ti rò pé àwọn ò lè dìde mọ́ láéláé bóríyọmí ṣe ń ṣe lọ́dọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ni Àgbàlá Gabriel náà ń ṣe lọ́dọ̀ tiẹ̀ náà ẹ bá jájọ pẹnupọ̀ ẹ jájọ fàdúrà ràn wọ́n lọ́wọ́ ni ẹ jájọ ṣàánú wọn ká sọ̀pọ̀ọ̀tì wọn pẹ̀lú àdúrà. tá a bá wá rí i pé gbọ́mi sí omi ò tó bí èṣù fẹ́ wáyé láàrin àwọn méjèèjì mo bẹ̀ gbogbo ẹ̀yin followers mo pe gbogbo ẹ̀yin ará diaspora àtẹ̀yìntẹ̀ wà ní Nàìjíríà mo bẹ̀ yín ńṣe ni kí ẹ jẹ́ kájọ pẹ̀tù sí nǹkan yìí ẹ má jẹ́ ká tún rúná sí ẹ má jẹ́ ká tún ṣèṣe pé tó bá lè bàjẹ́ ẹ ò rí nǹkan tó ṣe fún un ní ẹ dákun mo fọ Ọlọ́run bá mo fi bẹ̀ yín ẹ dákun torí Ọlọ́run àwọn méjèèjì a gbọ́dọ̀ fojú sunkún wọn nítorí àwọn méjèèjì ni wọ́n gbìyànjú Oríyọmí gbìyànjú nìbàdàn Lágídígbò bákan náà Àgbàlá Gabriel Ìbàdàn yìí náà lọ́lọ́run sọ Àgbàlá Gabriel kalẹ̀ sí ó kú nílùú kíkú sọmọ Ìbàdàn àmọ́ lọ́run mọ̀ọ́mọ̀ gbé dìde ó dákú chọ́ọ̀chì sílẹ̀ ó kọ́lé síbẹ̀ ó lókìkí nílùú Ìbàdàn tí ń jásí pé ìlú Ìbàdàn ìlú alálùbáríkà ni. ó kò yẹ pé àwọn ọmọ Ìbàdàn ẹ má bínú ẹ̀yin ọmọ Ìbàdàn tẹ́ wà ń bí báyìí ó kò yẹ pé àwọn ọmọ Ìbàdàn wọ́n burú wọn ṣe súnmọ́ jù wọn ò ṣe sá fún jù náà ni àmọ́ ìlú Ìbàdàn ìlú alálùbáríkà ni Ọlọ́run dá oríṣiríṣi àwọn àgbákò nǹkan sí ìlú Ìbàdàn àmọ́ ìlú Ìbàdàn gangan ìlú alálùbáríkà ìlú tí ò sí ìlú tó tóbi tó láyé òun ní ìlú Ìbàdàn ní Nàìjíríà yìí kò sí ìlú tó tóbi tó tí túmọ̀ sí pé àlùbáríkà ń bẹ́ẹ̀ nígbà tó ti wá rí báyìí ẹ̀yin méjèèjì lẹ́yìn ká mọ́ tọrọ àdúrà fún yín pé kọ́lọ́ mọ́ gbé yín ṣubú bẹ́ẹ̀ lọ ṣe gbé ẹ̀yin méjèèjì dìde nílùú Ìbàdàn yẹn tó bá yẹ pé nílọrin Ọlọ́run gbèrú yín méjèèjì yín ó tún gbèrú ẹ̀ dìde nílọrin ní Ọ̀yọ́ stéètì ó gbèrú ẹ̀ dìde àbí sọ́rí ní lọ́yọ́ ní Ọ̀ṣun lẹ́kọ̀ọ́ ó gbèrú yín báyìí dìde ó gbé mùsùlùmí kan dìde ó tún gbé kìrìsìtẹ́nì dìde ó gbé mùsùlùmí kan dìde ó tún gbé kìrìsìtẹ́nì tẹ́ ẹ wá ṣe dáadáa báyìí wàláhì ó ṣe é ṣe kóre yẹn ó ti máa kárí díẹ̀díẹ̀ àmẹ́yìn méjèèjì tá a wá sì ní nínú tá a sì ní báyìí tá à ń wojú yín àdúrà wa ni pé Ọlọ́run ò ní jẹ́ kúkú òjijì nítorí pé igi tó bá tẹ́rẹ́ kì í pẹ́ igi tó bá tọ́ kì í pẹ́ ń gbó àdúrà táwa ń ṣe fún yín ni pé Ọlọ́run ó jẹ́ kẹ́mi yín gùn Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ rí dáadáa ṣe pẹ́ Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ lè ṣiṣẹ́ yìí kẹ́ ẹ ṣe débi iyì kẹ́ ẹ ṣe débi ìkẹ́ kẹ́ ẹ ṣe débi ìdùnnú kẹ́ ẹ ṣe débi ìfọ̀kànbalẹ̀ káwọn ọmọ tí yín náà mọ̀ kó sájàgà yé nítorí orí ò lè yí ká ẹ má jẹ́ ká tanra wa oore bẹ́ẹ̀ bá súnmọ́ olówó o lè súnmọ́ olówó láàrin ọdún mẹ́wàá kó mọ̀ tí ìrònú kàn ẹ́ láti ṣe ẹ́ lóore kó dẹ̀ máa ṣe oore fáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ìyẹn ò ní kó bínú sí ìyẹn ò ní kó sọ̀rọ̀ sí ìyẹn ò ní kó pè níkà ìyẹn ò ní kó pè ní scam ìyẹn ò ní kó pè lórúkọ tí ò da Ọlọ́run ò tí ì gbé fọ́tò tiẹ̀ wá síwájú ẹ̀ nìyẹn àwọn tó lọ́run ti gbé fọ́tò wọn wá síwájú ẹ̀ ló ń ṣètò lórí wọn ẹ jẹ́ ká jọ gbà fọ́lọ́run ẹ jọ gbogbo àwa fans ẹ jẹ́ ká máa ṣàdúrà fáwọn méjèèjì ní kí wọ́n mọ̀ ṣánkù ẹ jẹ́ ká máa ṣàdúrà fáwọn méjèèjì ní ká burú ó mọ̀ ṣe wọ́n ẹ jẹ́ ká máa ṣàdúrà fáwọn méjèèjì ní kí dààmú ó mọ̀ dé bá wọn ẹ jẹ́ ká máa ṣàdúrà fáwọn méjèèjì ní problem wà lórí ẹ̀yin followers wa ẹ̀yin lẹ mọ́ ń kọ́ sàdánwò jù ẹ̀yin lẹ ọ̀pọ̀lọpọ̀ yín ló máa ń kọ́ sí problem ẹ̀yin lẹ máa ń kọ́ sí ìjà ẹ̀yin lẹ máa ń dájà lẹ̀ níbi comment níbi ọ̀rọ̀ sísọ níbi ká máa dá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí lè sọ tí ò kákùn kankan ẹ̀yin lẹ́ẹ̀bà yìí sí mẹ́wàá ẹyọ kan ló sọ ẹ sọ ọ́ di mẹ́wàá mọ́ lọ́wọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin followers ń dá sí gbogbo àwa tá à ń sọ̀rọ̀ tá a tẹ́ ẹ wà lẹ́yìn wa ọ̀rọ̀ tẹ́ ẹ ń dá sí wa lọ́rùn kì í ṣe kékeré mo sọ lórí program mi lánàá mo ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ já síwájú mi Àtàlájì Oríyọmí Hamzat o
àti Àgbàlá Gabriel mo ní gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ wà lókè tẹ́ láwọn bọ́ìsì tó ń dúró tì yín àwọn bọ́ìsì yẹn Ọlọ́run ní jẹ́ kó bá yín nítorí pé kí ni àwọn làjàgà tẹ́ rù àwọn gangan fúnra ara yín náà jẹ́ kí ẹ máa gbójú bú àwọn gangan fúnra ara yín wọ́n ti sọ yín dọ̀tá àwọn kan látara ìhùwàsí wọn sí àwọn ọmọ èèyàn ìsọ̀rọ̀ sí wọn sí àwọn tí wọ́n fẹ́ rí yín. Mo gbọ́ program pásítọ̀ kan lẹ́ni pásítọ̀ yẹn lòun ti lọ sí Àgbàlá Gabriel lọ ṣe program rí ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti fún Àgbàlá ní mẹ́sẹ̀jì ẹ̀ rí òun dẹ̀ ti ní lẹ́yìn ìnira o ìrọ̀rùn ni o òkè ó lóun ti wá sí pásítọ̀ òun ti wá sí ṣọ́ọ̀ṣì bí ẹ̀mẹ́ta ó lá àwọn ọmọ ẹlẹ́yìn Àgbàlá ò fóun láyè láti rí ní ibi tó ti wọ̀ rí tó ti wá ṣèjọsìn rí tó ti wá give message rí wọn ò fún láyè láti rí bí ó dẹ̀ ní message tó wà important wọn ò fún láyè láti rí ẹ̀yin ní ẹ wò ó gbogbo yín mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Alhaji Oríyọmí Hamzat àwọn tiẹ̀ ṣe ń àjọsìn ara wọn díẹ̀díẹ̀ tábàjọ wọ àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n lu àwọn ọ̀rẹ́ mi tí wọ́n fá wọn rúgbọ̀n tán fá wọn lórí njó ni àṣẹ tí wọ́n náà lọ́dẹ̀ tẹ̀lé àmọ́ gbogbo ẹ̀ ń tá a fẹ́ lò kọ́ nìyẹn ni wípé ẹ jọ̀ọ́ ẹ̀yin méjèèjì ẹ má jẹ́ káyé ó kó sí yín láàrin yín níjọ́ tá a rí yín papọ̀ níjọ́ tá a dánwò dé tó dé fún Àgbàlá Gabriel tá a rí Oríyọmí Hamzat tí wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n dúró tí wọ́n ṣẹ̀yìn tí wọ́n dúró ṣojú wọ́n ṣẹ̀yìn pé yes kọ́kọ́ ò ní ṣe ò ní ṣubú tó bá yẹ pẹ́ lòmíì ni ó yẹ kó máa fi ṣe yẹ̀yẹ́ kó máa gbé wá sórí program kó máa gbé máìkì sí lẹ́nu ni pé ẹ̀yin náà wá sọ tẹnu yín pọ̀ kò ṣe bẹ́ẹ̀ kò ní kẹ́kọ̀ọ́ sọ fún Àgbàlá Gabriel pé ó yẹ gbẹnu sí máìkì ó lo maturity pé Ọlọ́run ló gbé wọn náà kalẹ̀ síbi tó gbé ẹ sí yẹn ọba tó gbé mi kalẹ̀ síbi tó gbé mi sí òun ló gbé wọn náà kalẹ̀ síbi tó wà yẹn. Àgbàlá Gabriel fẹ́ máa kún lè fẹ́ máa dọ̀bálẹ̀ fẹ́ máa Oríyọmí rárá mọ́ ṣe bẹ́ẹ̀ kankan náà ni wá ẹgbẹ́ ni wá orí fíìdì kan náà lájọ wà Ọlọ́run ló jọ pé wá dá sọ̀rọ̀ ó gbé mi dìde nínú mùsùlùmí ó gbé wọn náà dìde nínú kìrìsìtẹ́nì a kì í ṣọ̀tá ara wa ìkan kan náà ni wá. níjọ́ tá a rírù yẹn inú gbogbo wa dùn Ọlọ́run jẹ́ kí ìfẹ́ wà láàrin Alhaji Oríyọmí Hamzat àti Àgbàlá Gabriel inú gbogbo wa ló dùn sí. kí ni ká ti wá gbọ́ wípé àwọn followers wa fẹ́ dàárín yín rú àwọn followers wa fọ́ kẹ̀yìn yín síra yín àwọn followers wa fẹ́ sọ yín di ọ̀tá ara yín látara kọ́mẹ̀ntì wọn lórí àwọn program yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín Alhaji Oríyọmí Hamzat Àgbàlá Gabriel ẹ má jẹ́ ká gba èṣù láyè kọ́lọ́n kó túbọ̀ fi ìfẹ́ sí àárín yín kẹ́ ẹ lè mọ bábẹ́ tí ń ṣe ìkẹ́ ẹ lè mọ bá a lọ pẹ́pẹ́ òun ní dùnnú tiwa o àwọn òbẹ́lọ́hún kíbi kankan ó bàjẹ́ àdẹ̀bẹ́lọ́hún kí ọ̀tá ó máa ṣẹlẹ̀ láàrin yín àmẹ́yìn gangan fún ara yín náà ẹ ṣí làákàyè ara yín sílẹ̀ kì í ṣọmọdé o ẹ má bínú èmi tí mo sọ̀rọ̀ Alhaji Oríyọmí ẹ ju èmi lọ àmọ́ kò sí ní tó báàdì nínú káwọn àbúrò yín náà lè bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí n fi àpèjúwe ẹranko kan mo ti sọ rí náà lórí prógrámù yìí ẹ jẹ́ kí n tuntun sọ ẹranko kan bẹ àwọn apẹranko kan ní ajá a ní wọn nílé a ní wọn ládùúgbò a ní wọn níbi iṣẹ́ ajá ni wọn ajá ló kọ wọn níjọ́ kan ànábì Ọlọ́run kan wá ń kọjá lọ ó bá àwọn ajá yìí tí wọ́n pọ̀ gbogbo àwọn ajá yìí ni wọ́n sì rẹwà dáadáa gbogbo wọn ni wọ́n dùn rí wọ́n dùn wò àwọn ajá yìí wá ń bára wọn ṣeré tẹ́ ẹ bá wà níbi táwọn ajá bá ti ń bára wọn ṣeré ẹ mọ̀ wípé ìfẹ́ da púpọ̀ gan àwọn ajá yìí ó mọ̀ ṣe wọ́n mọ̀ síbẹ̀ nípa fẹ́ búra wọn jẹ wọ́n mọ̀ léra wọn kiri wọ́n mọ̀ gunra wọn lórí tẹ́ ẹ bá bá ẹja níbi tájá ti ń dunnú ẹ mọ̀ wípé wàláhì tàláhì àwọn ẹranko wọ́n da àjàwé èèyàn lọ. Ànábì wa ń kọjá lọ ìránṣẹ́ Ọlọ́run yìí ń kọjá lọ òun àtàwọn sàhábà rẹ̀ bó ṣe wá lọ wọ́n débi àwọn ríbi táwọn ajá yìí ti ń ṣeré ìránṣẹ́ Ọlọ́run yìí wá dúró ó wá wo àwọn ajá yìí ó wá mìírí omi wá bọ́ lójú ẹ̀ àwọn tó wà lẹ́yìn ẹ̀ tọ́jọ́ ọmọ ẹ̀yìn àwọn sàhábà rẹ̀ wá wò pé kí ló dé tí ṣéwù ń sunkún for example kálàjì Oríyọmí máa lọ bìkan pẹ̀lú àwọn dòǹgárì wọn tí wọ́n kó dání yẹn kálàjì Oríyọmí wá rí nǹkan kankan kó wá dúró kó má sọ̀rọ̀ kó wá rí nǹkan yẹn kó wá bànújẹ́ kókò wá ronú lọ síbi tí gbogbo àwọn ọmọ wọn tó wà lẹ́yìn wọn tí wọn ò ronú dé kómi wá bọ́ lójú wọn
ṣé wọn gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn wọn pé kí ló ṣàlájì tó sunkún kí ló ṣọ̀gá but ibi tí àwọn ogun sáré ronú lọ yẹn àwọn tó wà lẹ́yìn wọn ò ronú débẹ̀. ànábì Ọlọ́run tá a sọ yìí lẹ́nu bó ṣe rí àwọn ajá yẹn tí wọ́n kì sí ara wọn tí wọ́n dunnú síra wọn yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ lómi bọ́ lójú ànábì. àwọn sàhábà ń wò ọba lọ nígbà tí wọ́n débi tí wọ́n lọ nígbà tí wọ́n ń padà bọ̀ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ní dèédé ibi tí wọ́n ti bá àwọn ajá yìí tí wọ́n ti ń kì sí ara wọn tán omi fi bọ́ lójú ànábì yìí nígbà tí wọ́n máa débẹ̀ padà àwọn ajá yìí ti ṣanra wọn wọ́n ti bura wọn jẹ wọ́n ti ṣera wọn léṣe wọ́n ti ṣera wọn níjàmbá wọ́n ti jára wọn léyìn wọ́n ti bura wọn jẹ gbogbo wọn lẹ̀ jẹ́ ń dà lára wọn wọ́n ti ṣera wọn léṣe wọ́n ti bára wọn jẹ ẹ̀mí wọ́n ti fẹ́ bọ́ nígbà táwọn ẹbí yìí tún dé àárín wọn tó tún dé dèdè bẹ́ẹ̀ ó tún dúró bá wà mìírí báyìí ó wá gbọ́ lọ́n tóbi omi tún bọ́ lójú ẹ̀ kò sọ̀rọ̀ kankan ó kú òun bẹ́ẹ̀ ló bá dilé nígbà tí àwọn ìgbà tó délé tó sinmi àwọn sàábé àwọn dògárì tó tẹ̀lé lọ́ba lọ bá pé àṣé òun gbà tá à ń lọ láàárọ̀ a rí pé ẹdẹ́mi táwọn ajá yìí péjọ sí ẹdẹ omi bọ́ lójú yà mọ̀túmọ̀ ẹ nígbà tá a tún bọ̀ padà a tún rí tẹ ẹ̀mí rí tẹ gbọ́lọ̀ tóbi tómi tún bọ́ lójú yà mọ̀túmọ̀ rẹ̀ ànábì níbẹ̀ ni ó ní ẹ jókòó ó ní tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé ńgbà tá à ń lọ láàárọ̀ yẹn àwọn ajá tẹ rí yẹn tí wọ́n dunnú síra wọn yẹn ayé ò tí ì bọ́ sí wọn láàrin ni o ayé ò tí ì kó sí wọn láàrin ayé ò tí ì wà árin wọn olójọ́ mọ́ dunnú síra wọn o àmọ́ dèdè ń tó pa mí lẹ́kùn ni wípé mo wòye pé dídùnú táwọn kìíní yìí ń dunnú báwo láyé ò ṣe ní kó sí wọn láàrin nítorí òun mọ̀ pé njọ́ táyé bá ti lè kó sí wọn láàrin ìjà máa ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì kí ni ayé tó kó sí àwọn ajá yìí láàrin náà tó jẹ́ ṣera wọn léṣe òkú ẹran ni òkú ẹran òkú ń betí ẹran kí ló kú ń betí ẹran kí ni ìtumọ̀ rẹ̀ náà ni pé èèyàn náà ni èèyàn làpéjúwe ẹ̀ túmọ̀ sí ní wípé tí ọ̀rẹ́ méjì kan bá wà tí wọ́n fẹ́ràn ara wọn níjọ́ tí wọ́n bá ti fún ọ̀rẹ́ kan láyè láàrin àwọn méjèèjì yẹn tá bá ti fẹ́ nìkan láyè láàrin wọn tó lè ráyè wọ̀ wọ́n àárín wọn ò ní pẹ́ dàrú wàhálà máa ṣẹlẹ̀ sáàrin wọn. àrẹ́bí wá nígbà tá a tún wá ń bọ̀ padà ẹ rí i pé wọ́n ti jà ní wọ́n ti ṣera wọn léṣe tí túmọ̀ sí pé ayé ti wà àárín wọn òun ló yẹ kán ṣera wọn jàǹbá tó bá yẹn. Alhaji Oríyọmí Hamzat Àgbàlá Gabriel gẹ́gẹ́ bí ìjẹni Ọlọ́run gẹ́gẹ́ bí wòlíì Alhaji Oríyọmí Hamzat gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí aláàjì gẹ́gẹ́ bí ẹni tó lọ ń pè rán dáníṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó lọ ń pè ránṣẹ́ ẹ mọ́ wòra yín ní wọ̀ọ̀tá o ẹ mọ́ wọ Àgbàlá Gabriel ní wọ̀ọ̀tá Àgbàlá Gabriel mọ́ wọ Alhaji Oríyọmí ní wọ̀ọ̀tá Àgbàlá Gabriel mọ́ wọ Alhaji Oríyọmí ní má jẹ́ kó kọlà pé wọ́n ṣe ọ̀rọ̀ lọ́kàn ẹ má jẹ́ kó wà níbẹ̀ tó wáyé pẹ́ ní Ọlọ́run ní ẹ lóòótọ́ Alhaji Oríyọmí Hamzat ẹ má wò wípé àwọn followers ẹ má wò ẹnu àwọn followers ẹ má wo ẹnu àwọn followers Àgbàlá Gabriel ẹ má lọ fojú bẹ́ẹ̀ wo Gabriel ẹ má kọ bẹ́ẹ̀ sọ́kàn yín pé kò ń ṣe èèyàn dáadáa kì í ṣe tí ẹ kì í lè súnmọ́ kì í ṣe ẹni ọlọ́ àbí bóyá kì í ṣe ẹ dákun mo bẹ̀ yín bí mo yẹ sọ̀rọ̀ yẹn nílàáká ìjù mi lọ mo dẹ̀ nígbàgbọ́ pé ó yẹ kí ẹ gbọ́ mi yé dáadáa tí ọ̀tá bá wà láàrin inú tiwa ò ní dùn nítorí pé kí ni fáàrí lè jẹ́ fún wa. Alhaji Oríyọmí Hamzat kò yọ ẹnìkan sọ́tọ̀ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí òun ni Alhaji Oríyọmí Hamzat ràn lọ́wọ́ tí kìrìsìtẹ́nì bá déwájú Alhaji Oríyọmí Hamzat á ràn wọ́n lọ́wọ́ á ṣe tọ́ lọ ràn wọ́n wọn ò ya ẹ̀sìn kan lọ́tọ̀ bákan náà ni tí mùsùlùmí bá déwájú Gabriel yóò ràn wọ́n lọ́wọ́ kò ní sọ pé torí kí wọ́n jẹ́ mùsùlùmí òun ò lè ràn wọ́n lọ́wọ́ òun náà máa ṣe ń tọ́ lọ́hún ràn fún ẹni yẹn nígbà tó ti wá rí bẹ́ẹ̀ yẹn ẹ má dá ọ̀tá lẹ̀ láàrin ara yín o ẹ má jẹ́ kí ọ̀tá ó wà láàrin ara yín ẹ wo fọ́tò tí mo gbé sójú kínní yìí ẹ̀yin méjèèjì nínú ara yín jọ dùn ẹ dira yín mú ẹ fìfẹ́ lò ẹ rẹ́rìn síra yín ẹ dunnú síra yín ẹ wá jọ ẹ má jẹ́ kí followers ọ̀rọ̀ àwọn followers comment àwọn followers ẹ má jẹ́ ó dá wàhálà lẹ̀ láàrin ara yín nígbà tí ọ̀rọ̀ Muyideen ṣẹlẹ̀ pẹ̀lú Àgbàlá Gabriel kan ló ń fún gbogbo ayé lésì àwa tá a mọ rírì iṣẹ́ tó ń ṣe àwa la jáde lórí social media lábẹ̀rẹ̀ sí ní ṣe 1 part 2 part 3
tá a fi ń support ẹ̀ ṣọlọ́run ò padà wá gbé níjà. Àgbàlá Fúwárẹ́ ò jáde kó fẹ́lẹ̀ lésì kó fẹ́lẹ̀ lésì kó fẹ́lẹ̀ lésì. Alhaji Oríyọmí Hamzat Ọlọ́run ti gbèjà yín jà o, ẹ̀yin kọ́ lẹ máa gbèjà ara yín. Ẹ̀yin náà wo bí tẹ́ délé ní èèyàn kọ́ ló gbé yín débi Ọlọ́run ni. Wòlíì ni yín, ẹni Ọlọ́run ni níbi tẹ́ ẹ bá délé ní ẹni tó bá lẹ́ẹ̀mọ́ ṣe ẹni kó náà wá ṣe tiẹ̀, ẹni tó bá lẹ́ẹ̀mọ́ ọ̀rọ̀ ṣe ẹni kó wá sọ tiẹ̀, ẹni tó bá lẹ́ẹ̀ ń ṣe yẹn re ẹni kó ẹbí léèrè pé èèyàn mélòó ló ti ṣoríire lára tiẹ̀, ẹni tó bá sọ pé ẹ̀ ṣe é da ẹbí léèrè pé nu mọ̀lẹ́bí nu fámìlì bàbá ẹ̀ fámìlì ìyá ẹ̀ ẹni mélòó ló ti ṣoore fún. Tí ń túmọ̀ sí pé Alhaji Oríyọmí Hamzat èmi fi program yìí mo fi pẹ̀tù sí yín lọ́kàn ni, mo fọlọ́run bẹ̀ yín. Public figure ní ti pẹ́ látọjọ́ tó ti pẹ́ gan, ó ti pẹ́ gan o, ọjọ́ àbókí yín ti pẹ́ sábó lóòótọ́, ẹ kéré nu ayé, àmọ́ mo fọlọ́run bẹ̀ yín ẹ má wo comment àwọn èèyàn, ẹ má wo ọ̀rọ̀ ìsọ̀rọ̀ sí àwọn èèyàn. Ẹ gbọ́ nǹkan tí orin tí Saheed kọ ni, ó ní gbogbo ajá tó ń bú mi ni máa sọ̀kò fún o, gbogbo ẹni tó ń bú mi ni máa fèsì fún o, olófo ń bínú ológo ìyẹn kò jọjú o, olófo máa ń bínú ológo. Táyé ò bá dẹ̀ sọ̀rọ̀ yẹn ò ní ga. Alhaji Oríyọmí Hamzat in tó ṣẹlẹ̀ sí Àgbàlá Gabriel lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀rí pé Ọlọ́run tún fi tí Àgbàlá mo sọ lẹ́ẹ̀kan sẹ́ẹ̀ mo ní tí Àgbàlá bá wo péèjì ẹ̀ followers ẹ̀ tún ti pọ̀ sí lórí pé ogun yìí bó ṣe ń lọ yìí ẹ wò ẹ̀wẹ̀ yìí ní ẹ wò náà wọ́n mọ̀ tuntun fún láwọ́ọ̀dù léyìí tí ó gbàrí tẹ́lẹ̀ nínú ogun yìí náà ní Jésù ìpínlẹ̀ Ọlọ́run bá fẹ́ ṣàánú èèyàn dandan ni káwọn kọ́kọ́ fẹnu bàjẹ́ kànyàn náà. Alhaji Oríyọmí Hamzat ó ṣeéṣe kó yẹ pé Ọlọ́run fẹ́ ṣoore ńlá kan fẹ́yìn náà ni, ó ṣeéṣe kó yẹ pé Ọlọ́run fẹ́ nawọ́ ọ̀dùn nìkan sínú ayé yín ni, ó ṣeéṣe pé Ọlọ́run fẹ́ fi kún oore yín, ó tún fẹ́ ṣe àgbàlá ìyanu oore kan, ó tún fẹ́ ṣe é fún yín ló ṣe ní káwọn kan ó dìde láti máa bú yín, kọ́ máa bú yín, kọ́ máa lálábò sí ni yín, kọ́ máa lẹ́ẹ̀ṣe dáadáa. Ó ṣeéṣe kó yẹ pé Ọlọ́run fẹ́ ṣoore fún yín ni. Ẹ má fún yàn lésì mọ́. Ìmọ̀ fèsì yẹn bẹ́ẹ̀ ní pé ń wo Ọlọ́run pé Ọlọ́run ò mọ tí ń ṣe ni. Ẹ má fèsì fún yàn mọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ àwa followers mo bẹ̀ yín torí Ọlọ́run pàápàá jùlọ ẹ̀yin ìyá wa ní diaspora, ẹ̀yin bàbá wa ní diaspora. Ògo lẹ Yorùbá lóríyọmí jẹ́, ògo lẹ Yorùbá ní Àgbàlá Gabriel jẹ́. Ẹ dákun a bẹ̀ yín, Ọlọ́run gbé Oríyọmí dìde láti inú mùsùlùmí, Ọlọ́run gbé Gabriel dìde láti inú kìrìsìtẹ́nì. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin followers mo fọlọ́run bẹ̀ yín, gbogbo ohun tó bá lè fa ìjà láàrin àwọn méjèèjì, tó bá lè mú ọ̀tá wáyé láàrin wọn ẹ má já ṣe, ẹ dákun. Gbogbo tó lè fa ìdààmú, tó lè fa ìjà, tó lè fi máa fojú ọ̀tá wora wọn ẹ má já ṣe. Gbogbo tó lè múfẹ́ láti pé kórè láàrin wọn ni ẹ já ṣe o. Àìmọye nǹkan tí ó ti dé orí tébù Alhaji Oríyọmí Hamzat tó jẹ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n lè gbé wá sórí afẹ́fẹ́ tó lè bring Daniel down, mi ní parọ́ fún yín, ó pọ̀ gan bí yẹ̀pẹ̀ gan, but Alhaji ò ṣe program lé lórí. Alhaji ò kàn gbé sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀sẹ̀ ṣe bí nípa àwọn rí pé torí pé kí ni wọ́n mọyì wàhálà táwọn náà ṣe kan tó gun òkè àti jáyàn bọ́ lóòótọ́, ó fúyẹ́ lóòótọ́, àmẹ́ni tó bá ṣe wàhálà dókè yóò mọ̀ wípé àti gòkè ìnira ni, kò easy. So wọ́n dẹ̀ wọ́n pè wọ́n wá pera wọn pé báyìí. Èmi tí mo jẹ́ ọmọ kékeré yìí mo sọ lórí program mi lánàá àìmọye issue lẹ́nu gbàtà tẹnubọ̀rọ̀ Gabriel yìí, Àgbàlá Gabriel yìí, mo ti ní issue tó 7 lọ́wọ́ láwọn tó ti pè mí tọ́ndẹ̀ fún mi ní update, tọ́ndẹ̀ fún mi ní evidence, tí wọ́n attack mi lórí show tí mo ṣe fún Àgbàlá Gabriel pé alájà ẹ mọ ọmọ yẹn ni, ó ṣe bẹ́ẹ̀ báyìí fẹ́mi náà, ó ṣe bẹ́ẹ̀ fẹ́mi náà, ó ṣe bẹ́ẹ̀ kàn support ẹ ní kémi náà wá fẹ́ wù ẹ́ tí ò ní làákàyè kí n wá bọ́ sórí afẹ́fẹ́ kí n wá bẹ̀rẹ̀ sí ní mọ yàkàyàkà ẹ̀. No, àwọn ò kì í ṣe bẹ́ẹ̀, mùsùlùmí kì í gbéyàn ṣubú. Ànábì tá a tẹ̀lé ò kọ́ wa pé ká gbéyàn ṣubú. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching
Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní ṣírin. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.